ọba ló nílùú. ẹ ṣe èmi ni kábíyèsí eléèbó ń pè ní His Royal Majesty Ọba Thomas Oluwole Adesayo JP Ikugini first, the Ahaba of Ajagba Irele local government of Ondo. ẹ ṣe ìbéèrè ńlá ló béèrè lọ́wọ́ mi. Nǹkan tí àwa rò ó ń pa ilé wọ̀nyí ni pé ìgbéraga owó. Bí àwọn ọmọ kéékèèké kan bá jálábàápàdé owó, wọn ò kì í bọ̀wọ̀ fàgbà. Wọn ò ń bọ̀wọ̀ fàgbà mọ́. Wọn ò ní ìfẹ́ owó ni wọ́n nílò ìfẹ́ tí Ọlọ́run dá sílẹ̀ ká máa ní ìfẹ́ ara wa gẹ́gẹ́ bí ara rẹ̀. Ó burú pátápátá. Mo jẹ́ ìkan nínú àwọn mẹ́mbà Council of Ọba ìlú Ondo. Wọ́n á gbàdúrà lédè ìmọ̀le, wọ́n á gbà lédè ìgbàgbọ́. Èmi jẹ́ ẹnìkan tó ń mú bẹ́ẹ̀ pé a gbọ́dọ̀ máa gbàdúrà lédè tiwa pé a ní obì, a ní ọtí, a máa fi gbàdúrà. Kódà a máa da obì yẹn, a sọ fún wa bí ọ̀la ti máa rí. Mo jẹ́ ìkan nínú àwọn tó ń mú bẹ́ẹ̀. Gbogbo àwọn lọ́balọ́ba mọ̀ pé tí wọ́n bá gbà tán mọ̀ ní. Tí a bá dé mọ́ṣáláṣí kò sẹ́ni tó ń pe eriwo yà. Bá a dé church kò sẹ́ni tó ń pe. Tí a bá pe traditional ruler tradition ìtumọ̀ ẹ̀ ni pé ẹ̀dálẹ̀ àṣàbílẹ̀ ní ká máa gbàdúrà lédè ẹ̀. Tí a bá lo tiwa láti gbàdúrà òtítọ́ ayọ̀. Mo ti sọ̀rọ̀ ní fọ́rọ̀ tó pọ̀ tí mo ń sọ fún àwọn adájọ́. Ó fi bíbélì búra, ó fi kùránì búra. Àwọn èèyàn nìkan onígbàgbọ́ tí wọ́n ẹ jẹ́ kí kọ́ lọ rọ omi radiétọ̀ fún dráìvà. Aṣọ òtítọ́ àbí kọ́ rọ omi sí ọ̀pá ìbọn bọ́ọ̀dì kéèyàn kan ó mú ní ìlú mi bí. Òtítọ́ kan wà ní ìsàlẹ̀ odò bẹ̀rẹ̀ ojú ẹ̀gà rẹ̀ bí èèyàn ti bó bá ti sẹ́ ọ̀rọ̀ ohun tí ó ti lálẹ́nu títí òdi ẹnu tó bá tójú ẹ̀yà rẹ̀ aṣọ òtítọ́ tó á rí ikú aṣọ òtítọ́ kíákíá tó àwọn èèyàn wa wọ́n sábà tẹ̀lé irọ́ bọ́jà lè ń bí kẹ́ni ẹsẹ̀ tó bá mú débi kan náà rẹ̀ wọ́n pè ní èlé bọ́ bá tẹ́wọ́ báyìí bọ́ bá da nǹkan sí lọ́wọ́ bó bá jẹ́ òun ló ja olè yẹn bọ́ bá bu omi sí ọwọ́ yẹn á da iná bó bá ní òun adáná lòdìdì akẹgbẹ pé òun ilé wọ̀nyí kò sí ní báyìí kò sí nínú Kùránì. Ààrẹ tó lè pàṣẹ fún èkìkan ewé èkìkan ewé yèyè kó máa wọ̀ kílẹ̀ ó tó tú á padà lọlé kó tó padà dé ewé ẹ̀ wá ti kó bá dẹ̀ yá wa rí a máa bọ́. Èdè wa tán fi ilẹ̀ kò dáa rárá. Èmi tó ń sọ̀rọ̀ yìí kí sẹ́yìn ọtí ìbílẹ̀ ní o gbọ́dọ̀ fi ilẹ̀ ibẹ̀ ló títọ́ wà. Àwọn tó ní kí ọmọ tó fi èdè Yorùbá lẹ̀ wọ́n ṣe bí. A gbọ́dọ̀ tẹ́mọ̀ létí ní àwọn education faculty wa kan máa kọ́ Yorùbá ó jẹ́ ìkan náà compulsory subject. Mo ní ọmọ wọ́n jẹ̀dé láti US òun ló fẹ́ ka one of the lessons ọmọ yẹn ti wà ní secondary school ní America. One of the lessons in the carol of 24 torí ìkálẹ̀ gan ìkálẹ̀ ni wọ́n gbọ́dọ̀ máa fi sọ̀rọ̀ fún ní ibi tó wà ní Atlanta ìkálẹ̀ wọ́n dẹ̀ fẹ́ encourage mi pé wọ́n ṣí wọ́n fi ní kọ́ ọmọ ìwà kó àka lẹ́sìn kan nínú carol tafẹ́ kan Olúwa wà pẹ̀lú ẹ̀ṣẹ̀. Ní àfihàn ibi tí obìnrin kan bá wọ aṣọ káṣọ má dá padà má béèrè ilé tó ti wá má dá padà sọ́dọ̀ bí èmi obìnrin tí mo ọ̀ka mọ fún ọlọ́mọ ọdọ bí 13 obìnrin mi lọ́mọkùnrin tó pọ̀ kan tó jáde ilé omi ọmọ ẹ jáde ó wọjọ ọmọ eléyìí kọ́ ló bá ti bá gọ́ lọ́pọ̀lọ́ jẹjẹ ọ̀pọ̀lọpọ̀ òní wà lọ́wọ́ àwọn òbí. Ọmọ mi ò gbọ́dọ̀ wọ̀ ni èèyàn kan ò gbọ́dọ̀ wọ̀ bẹ́ẹ̀ wá sí palace mi àbí kọkùnrin kó yarí sí àbí kí ṣòkòtò wà ní bẹ̀bẹ̀rẹ̀ ìdí. Àwọn ẹlẹ́wọ̀n ni wọ́n rán ṣòkòtò ẹ̀ bẹ́ẹ̀ ní ìlú ọba wọ́n má bá sá lọ. Àwọn tó fi yarí ìsímú ẹlẹ́wọ̀n ni wọ́n
nílùú ọba travel right àfi Russia nìkan ni mi ò lọ ní gbogbo àgbáyé. Mo dẹ̀ rọ àwọn ẹlẹgbẹ́ mi gbogbo àwọn òbí wọn máa ṣe ilé wọ̀nyí. Èmi náà wà lára àwọn tó ń sọ fún àwọn ìjọba tá a bá rí ẹni tó dress obìnrin tó dress tó wọ̀ ṣòkòtò. Mo bá wọn sọ́ọ̀kà àwọn obìnrin wọ́n pè mí ìgbà kan wọ́n ní rèépù pọ̀ jù. Ìgbà tí obìnrin bá wọ aṣọ tọkùnrin rí tára ẹ bùkù tára ẹ demoralize. Ọlọ́wọ́ bá tí kìíní ẹ bá gbé èèyàn gbà mí oníkan ọ̀kan tó bọ̀ àbí ọ̀dọ́gbó. Gómìnà wọ níkà ká máa wo gbogbo nǹkan bó ṣe rí kí gbogbo ẹ máa jù ọkùnrin mi ara mọ̀ nígbà táwa ìwà náà wú òde. Olúwa dárí ẹ̀jẹ̀ jù wá. So mo kàn dé mo ẹ̀ pátápátá Olúwa kó dárí ẹ̀jẹ̀ jù wá o. Ká bá àwọn ọmọ wa sọ. Ojoojúmọ́ ni mo ń gbàdúrà pé òkìkí ẹ̀ náà ó rìn máa tó ti àwọn Adébóyè. Àdúrà ni mo ń ṣe fún lójoojúmọ́ ayé. Àṣàwà TV amóhùnmáwòrán àwòrán iléeṣẹ́ yóò níjó. Iléeṣẹ́ yẹn á jẹ́ nǹkan tó máa wo àgbáyé. Iléeṣẹ́ yóò níjó náà. Tó ṣiṣẹ́ ibẹ̀ náà ìmọ̀ yẹn á túbọ̀ máa lọ. Olúwa wà pẹ̀lú yín o. A bá lo tiwa láti gba àdúrà òtítọ́ ayọ̀. Mo ti sọ̀rọ̀ ní fọ́rọ̀ tó.